síra wọn bẹ́ẹ̀ ni wọ́n fi àwọn razọ ìlú àwọn fi ránṣẹ́ síra wọn lórí ẹ̀ gbogbo ẹ̀ lọ gbọ́dọ̀ mà tó o bá mọ̀ yín ló lè dá sí ọ̀rọ̀ tí ń lọ nípa ọ̀rọ̀ mímọ̀ àtọ̀rọ̀ fíkíwù. téèyàn bá jẹ́ mùṣẹ́yìdú ó ti wá ka ọ̀rọ̀ ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin yìí kódà ó tó ka tàwọn ọ̀rọ̀ míì ó ka eléyìí ó ka eléyìí ṣé ìyẹn lè dá ìdájọ́ mú jáde fúnra rẹ̀. èèyàn lè mú ìdájọ́ dájú fún rẹ̀. fúnra rẹ̀ ó ti ka tiwọn mẹ́rẹ̀ẹ̀rin só lè dá ìdájọ́ mú jáde fúnra rẹ̀. kíní òun ni pírọ́blẹ́mù ti ń bẹ fún wa nílẹ̀ yìí ní nàìjíríà yìí pàápàá jùlọ ti ń jẹ́lẹ̀ yorùbá ilẹ̀ yorùbá yìí àwọn onímọ̀ ń bẹ ilẹ̀ yorùbá àmọ́ wọn ò tó nǹkan. àwọn mímọ̀ ń bẹ nílẹ̀ yorùbá yìí. tí màá wọn jìndò tí wọ́n ti wọ ìsàlẹ̀ kárù rẹ̀. àmọ́ kúlẹ̀ yìí lù ní wọ́n mi nìkan yìí. àmọ́ gbogbo tí wọ́n mú lọ́wọ́ ni tí wọ́n bá mú jáde tí wọ́n bá ju pé ń ta múre o wọ́n sì máa ṣe pèlè wọn. Allah. torí pé aláìmọ̀ kan lọ pọ̀ wàljú aláhu lè alìlẹ̀ ilmi àdá. Allahu akbar. wàljáhìlú lè alìlẹ̀ ilmi àdá. gbogbo àwọn aláìmọ̀ kan ọ̀tá ni wọ́n máa jẹ́ fún àwọn onímọ̀. kéèpé kò só mímọ̀ nàìjíríà. òun lọ́ba tí bàbá àmùdírù bá mú kẹ̀kẹ́ wa gbogbo wọn máa pé àwọn tún ní kíní o wọn ò lọ lè wo kankan dédé ń tà fà àwọn gbélé wọn lọ́wọ́ lẹ́yìn tá a bá wa kọ́ wa yìí ìtún kéwù kan mọ́. ẹ̀ tó sì lọ jáde àánú wọn náà wọ́n gbé sérí kinní kan ojú ọ̀nà tó gbé sí nìkan náà ni. náà ni ó wà. kò ní wo bòmí. ìyẹn lè mú ìdájọ́ wá fún rẹ̀. fúnra rẹ̀. bẹ́ẹ̀ ni tó ka mọ́tà kò tó bá ní wúsíù rẹ̀. àwọn kì í jẹ pé bóyá ìmọ̀ kékeré ló ní o. ọgbọ́n. àgbọ́yé bàbá. kì í jẹ pé ìmọ̀ kékeré ló ní o. ìyẹn gbọ́dọ̀ ní mímọ̀ tó gùn. ìmọ̀ yẹn ó pọ̀ kọjá rádaràda o. tó pọ̀. bíi tani. bíi Sheikh Adam. radiyallahu ta'ala anhu bíi tani baba. bíi Sheikh Adam Maulana Sheikh Adam. bíi tani. bíi Maulana almarhuma Sheikh Adam. radiyallahu ta'ala anhu. Sheikh Adam ti mú ìdájọ́ fún wọ́n ti mú kọ̀díyà wa. fúnra wọn. wọ́n ti mú wa. bàbá sì dáa. bẹ́ẹ̀ ni ń gbọ́ ọkọ̀rọ̀ cocaine. radiyallahu ta'ala anhu. ebo di ọ̀rọ̀ cocaine. tí gun ṣé Ọbákàrí Gumi ń sọ wípé àwọn tó gbé cocaine tí Saudiya mú wọn òun ṣe fatuwa wípé kún gé wọn lọ́wọ́ ni nítorí bá mu nù tó ṣe déédéé nu. nígbà wọn ṣe kíyàsí ọ̀ndà kíyàsí wọn lọ. pé kún gé wọn lọ́wọ́ ni ṣe déédéé àsáríkù ọ̀bákítọ̀ wú. Maulana Sheikh Adamu ní rárá kún wọn pa wọn ni. rahimahullah. kí wàá lẹ́ẹ̀rí tí Sheikh Adamu wa Maulana Sheikh Adamu wa mú àwọn hujja wa tó yẹ pé wọ́n tọ́ sí wọn kọ́ gba pépà wa gbé ní Nàìjíríà ó yẹ dé fún gbàgbọ́n pépà ní máa ń rìn kò sí Facebook kò sí kíní báyìí. mídíà lọ́dún náà. Saudi wa wọ́n ka ti ṣe Gumi wọ́n sì ka ti Sheikh Adamu wọ́n wá rí wípé wọ́n gbogbo àwọn àáfàá Saudiya àtijọba Saudiya ìjọba ní ẹgbẹ́ yẹ̀wò nígbà wọn gbé yẹ̀ wọ́n rí wípé ní ti Sheikh Adamu wíwùn ni lọ́tọ̀ látọdún ni wọ́n ti tún ọ̀díyà yẹn ṣe wípé gbogbo ẹni bá ti gbogbo ẹ bá ti mú ẹ máa pa ni ìdájọ́ Sheikh Adamu ni wọ́n lò ń jọ́nà fatiwa Sheikh Adamu ni wọ́n lò. Allahu akbar. Sheikh Adamu dá fatiwa ní fúnra wọn. wọ́n dá bàbá ní fatawa Sheikh Adamu wọn bàbá ní àwọn fatawa wọn but problem ta ní ẹ̀yìn cousin. naam. a ní sọ̀rọ̀ yẹn púpọ̀. kí ni sọ̀rọ̀ wa. Nàìjíríà ò tí ì kú ò lẹ́rú dìsín akẹgbòmìnira ti oní independent ti ìjọba ni àyè tí ì gba independent ti mímà. àyè kú olóko ẹrú mímà. àyè kú olóko ẹrú ẹ̀. Allahu akbar. ó dìgbà tí a bá tó ní àwọn àfa ní Nàìjíríà tá a fi wọn ṣe marja'iyya wa. Naam. tá a bá tó láwọn àfa tá a fi wọn ṣe marja'u wa tẹ́ pọ́dọ̀ wọn ni marja'iyya tù wọn ó máa wà. iná ni ó máa wà ìgbà wọn làwọn náà tó ní istiqlalu ilmi. gbàgbọ́n la gbómìnira ti mímọ́ a sì ń bẹ lábẹ́ wípé à ń ṣẹrú mímọ́. àmẹ́lòkù ẹrú mímọ́ báyìí. báwo la ti ń ṣẹrú ẹ̀. lọ́nà wo. ẹgbẹ́ lomi ọba sọ̀rọ̀ yà ní sèwọ́n ní fatawa Usaimin. fatawa Albani. Salihu Fawzan. fatawa Ibn Baz. àwọn fatawa gbogbo àwọn fatawa yìí àwọn àfáà tí à ń ṣe fatawa tá à ń mú fatawa wọn yìí ń tà ń jẹ́ kó yé wa náà ni wípé títí dọ̀la a lè ní mímọ̀ kan tí ó fẹ́ tó àwọn yìí ń rárá wípé Nàìjíríà ò lè produce irú àwọn yìí ń tó torú ẹ̀ àti wá ní product irú ẹ̀ ní Nàìjíríà a sì ṣe ìlígáwù rẹ̀ a ṣe bí gbàtà ni a rí bí gbàtà rí bẹ́ẹ̀ ni òun náà ni Sheikh Adam
rahimahullah. àti sheikh Usaimin àti sheikh Ibn Bas àti sheikh gbogbo wọn àfa gba onímọ̀ ni wọn ó ti bá wọn àmọ́ kò sẹ́ni tó lè sọ pé bóun ti sheikh Adamu tó bóun ti Adamu jẹ́ nu wọn kò sí wọ́n jọ lògbà ni kò sẹ́ni ó lè sọ nu wọn pé anijẹ́ sheikh Adamu wọ́n dà sheikh Adamu jù wọn lọ. láwọn tẹ́ dákọ̀ yìí sheikh Adamu jù wọn lọ. ẹ ti sọ bẹ́ẹ̀ bàbá. o sọ bẹ́ẹ̀. ẹ sọ lóde àfáàndá níwájú bàbá. sheikh Adamu jù wọn lọ. sọ́ni fòzán wà tó wà sí àgbáyé. àní sheikh Adamu jù wọn lọ. dánúdánú. kí ló jẹ́ àwí bẹ́ẹ̀ mọ̀lánà sheikh Adam. rahimahullah. àwọn tá a wí ọmọ Lárúbáwá ni wọ́n. ọ̀gbọ́. àgbọ́yé bàbá. ọmọ Lárúbáwá ni wọ́n. àjẹbí wọn. tarabbaw ala aidil ulama. o ti yé báwọn. al-arabiyyin. àwọn àfáà tí wọ́n tọ́ wọn tí wọ́n rè wọ́n Lárúbáwá ni wọ́n. o ti yé báwọn. àgbọ́yé bàbá. ulama wa arab iná làwọn. àwọn àfáà Lárúbáwá. wa tarabbaw ala aidihim. àwọn ni wọ́n sì rè wọ́n àwọn ni wọ́n kọ́ wọn láti kékeré láti teenagers. amma maulana sheikh Adam. bàbá wa àgbà lágége omi máa gbà ajé Adamọ. wulida fi biladi Yorùbá. wọ́n bí ilẹ̀ Yorùbá. wa nashaha wa tara'ara. wọ́n rákòrò wọ́n ṣe kékeré. wa ta'allama ala aidil ulama Yorùbáwiyyin. tí wọ́n kọ́ wọn àfa Yorùbá ni wọ́n. Allahu akbar. ọgbọ́. akramakumullah. àwọn sọ́lù fòzán. ma takharraja min jami'i. bàbá ò lọ jamia kò jáde jamia kan. wala al-madaris. kò lọ madrasa ó ṣe ní kíláàsì kan. so wala al-azhar wala innama tarabba ala aidi ulama al-Yorùbá. àwọn Yorùbá ni wọ́n wa ma salika. òun ti bẹ́ẹ̀ náà. Ẹlájì Adamu jù wọ́n lọ. àwọn àfa àti àwọn ńgbà mọ̀lánà sheikh Adamu parí tán tí wọ́n débẹ̀ làwọn náà tún mọ̀ wípé àsáwọn kan àsọ̀lọ̀ ń lè ṣe kẹ́nìkan ọmọ kéwú lọ́dọ̀ àwọn kó sì ní ìmọ̀ tí ó fi ẹ̀yìn àwọn lélẹ̀ torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àtàwọn wí yìí wọn èyí ṣe mútàfà nínú ní sheikh Adamu fi jù wọ́n lọ́nu. mùtàkásísù làwọn. mùtàkásísù ni wọn mùtàkásísùn. Allah. ó ti wọ́n yẹn ṣe mútàfà nínú. Mọ̀lánà sheikh Adamu ni mutafannin. Masha Allah. gbogbo ọ̀nà gbogbo mímọ̀ bàbá mọ̀ tí ó kù sí nìkan. kò sí nǹkan kan tó ṣẹ́kù. bàbá mọ̀ bàlágà ó mọ̀ mọ́ntìkì ó mọ̀ tẹ̀fsírì ó mọ̀ fíkíù ó mọ̀ gbogbo mímọ̀ ló mọ̀. nímọ̀ ti èyí tó lọ nípa ìmọ̀tẹ̀sìn. Allahu akbar. o ti yé wa o tún wá ku ìmọ̀ tó lọ nípa ti ọ̀làjú ti ayé. Naam. Geography ni kí la ń pè àwọn kí la ń pè wọn mantiki ni tó jẹ́ pé àwọn èèyàn lè fi wọn ṣe fáàrí ayé kí àwọn ọmọ bàlágà ọmọ gbá ọmọ mantiki ọmọ kìíní ṣe mọ́rú nǹkan yẹn. Naam. Àbá tún mọ̀. ó tún mọ̀ yín wọn náà. irú sheikh Adamu ni wọ́n wá ní àwọn fatawa wọ́n sọ̀rọ̀ kanjọ́ kan yà yín náà láti sọ mo ní mọ̀lánà sheikh Adam mo ní wọ́n wo ńgbà wọn fẹ́ bẹ̀rẹ̀ jimá wọ́n wá wo mọ́sáàbí ti Málìkì ó ti yé wa òun sọ yìí pé ká máa sọ Lárúbáwá káàfọ́ máa sọ Lárúbáwá wọ́n gbọ́ wọn gbọ́ wọ́n sá máa sọ Lárúbáwá tí wọ́n fi ṣe útúbà wọ́n tún mọ́sáàbí mi òun ní èdè ìlú tí wọ́n bá ń sọ ó ti yé wa máa báwọn èèyàn sọ̀rọ̀ ó ti yé wa hasba lugatihim ó ti ní agbọ́nrin èdè tí wọ́n bá ń sọ ọ yẹ pé Yorùbá náà ni máa sọ Yorùbá àmọ́ máa fi àyà Kùránì àtàdísì ànábì máa fi ṣe rẹfúrẹ́nsì kọ́ máa jáde ní wáàsí rẹ̀ torí pé díkìrù ni kútùbà jẹ́ fàdákìrì fa iná díkìrà tẹ́ǹfà Mọ̀lánà sheikh Adamu kàmi ẹgẹ́ mo sọ̀rọ̀ wọn lẹ́ka wípé èyàn wọ́n gbọ́dọ̀ dúró lórí mọ́sàbí kan bàbá ọ̀ wá dúró lórí mọ́sàbí eléyìí wọ́n á sì dúró lórí ti eléyìí ńgbà àbáwá kawé àbáwá ṣe ìsìtẹ̀mbọ́ọ̀tù tiwọn hukumu tiwọn ọgbọ́. Naam àgbọ́yé. wọ́n ṣe ìsìdárù rẹ̀ ní láàrin yìí bàbá wa ní ọ̀dà mo mú ti Málìkì èmi Adama mo mú ti Málìkì mo sì mú ti Abu Hanifa èyí tó ní ká máa sọ Lárúbáwá nìkan mo mú èyí tó ní ká máa sọ Yorùbá èdè tá a bá ń lò ń lu wa mo mú mo wá pa méjèèjì pọ̀ èyí máa sọ Lárúbáwá ọmọ kéwù mi kan máa tú sí èdè Yorùbá tá a fa kankan nú àwọn fuqaháwù tí wọ́n ti lọ tẹnìkan ò jàmáà rẹ̀ bẹ́ẹ̀ rí
pé kó ní ẹni tí ó máa mọ̀tẹ́rìjìmù rẹ̀ tí ó máa bá wọn tú Sheikh Adam lọ́kọ́ sí èyí tí wọ́n ń pè pé èèyàn ní fatawa ó ti gbọ́ Mọ̀lánà Sheikh Adam ní fatawa àmọ́ tá a báyìí kó jọ àbí táwọn àfa àbá kó jọ wípé wọ́n ní àdìhí fatawa al-Allama al-Ilori fatawa rẹ̀ rí ó ti yé tá a báyìí ṣe bẹ́ẹ̀. ọ̀sẹ̀ wọn àwọn yóò sùn àgbákò ẹ̀kún mi. La ilaha illallah. àwọn yóò sunkún mi ní àwọn. wọ́n ní wọ́n sọ sí Adamu dọ́lọ́hún o. wọ́n ti gbé Sheikh Adam kọjá. wọ́n ti gbé kọjá kínní o wọ́n sọ di sí Adamu dọ́lọ́hún tọ́wọ́ tó Málìkì ni wọ́n máa lè fi kẹ́gbẹ́ àmàlìkì wọn ò níbi ṣe dédé àwọn Ibn Basi àtàwọn Usaymin tí wọ́n jọ azọ́ra àwọn mu'azziruna lahu. wọ́n jọ lásìkò kankan náà. bẹ́ẹ̀ ni wọ́n bínú mímọ́. Masha Allah. ọgbọ́n àgbọ́yé bàbá. a máa bínú kíni. a máa bínú mímọ́. a máa bínú mímọ́ èyí wọn ajá wọn wípé a nífẹ̀ẹ́ mímọ́ torí bí wọ́n bá ti nífẹ̀ẹ́ mímọ́ láyé wọ́n gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹni tó bá jẹ́ onímímọ́ níbẹ̀ wọ́n máa bọ̀ ohun tó.